congratulations sí gbogbo wa wà bí báwo ni wọ́n ṣe ń sọ Yorùbá yẹn ẹ ṣáàjì àtọ́bàkọ̀bàkọ̀ bóyá congratulations ni o bóyá a kú oríire ni o bóyá a kú ìdùnnú ni o bóyá a kú àmóríbọ́ ni o àṣà kú gbogbo ẹ̀ ṣá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dẹ̀ fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti àwọn aláàbò tí wọ́n ṣiṣẹ́ takuntakun, àwọn ọmọ oríire Ọ̀yọ́ tọ́kọ́ ní oríire ní Ọ̀yọ́, àwọn ọmọ skul tí wọ́n kó, ìjọba àpapọ̀ ti gbà wọ́n lẹ̀ o. Ìjọba àpapọ̀ ti gbà wọ́n lẹ̀, a dúpẹ́ o. Torí oríṣiríṣi ọ̀rọ̀ ló ti lọ, ṣùgbọ́n wá dúpẹ́ fọ́lọ́run pé nǹkan kan ò ṣe ẹnì kankan nínú gbogbo wọn. Bó ṣe lọ báyìí bẹ́ẹ̀ náà ṣe bọ̀. Wọ́n ní pírí ni kíní kan tó kó èsì síbọ̀, pírí ni kíní kan tó kó èsì sí, àdúgbò ni máa ń sọ Yorùbá yẹn. A dúpẹ́ fọ́lọ́run ọba o. Ẹ̀yin náà tinú yín bá dùn, ẹ like fídíò yẹn, share kó lè kọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára, kí gbogbo àwọn èèyàn lè gbọ́ pé wọ́n ti dé o. Ẹ ṣé o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ẹ dẹ̀ fi kọ́mẹ̀ntì yín náà sílẹ̀. Ẹ comment kẹ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ Nàìjíríà. Nǹkan kan ò ṣe àwọn ọmọ yẹn o, àti teacher àtàwọn ọmọ, àlàáfíà everybody wà o. Ẹ ṣé o.